àwòsóbí ni àwòsóbí èmi máa pèlò ètùtù ni mo máa gbé lọ sórí ìta fúnra mi mo máa gbé lọ sórí ìta fúnra mi tí mo bá fẹ́ bi àwọn tó láyé lọ́wọ́ èsì ẹ̀ máa bẹ́ wọn sẹ́lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí kò sí náà o jẹ́ kí n sún sẹ́yìn díẹ̀ kò sí náà o kò sí náà o tó bá ṣe yí pé ó ṣú ọ̀fẹ́ tó bá bí pọ̀nrí ìyáláyé ẹ̀dá tí mo ṣe ń fi Android phone ṣe fídíò ẹ̀ tí mo ṣe ń fi Android phone come live rí Zbingo bring your face out kó má lo wet and black background tó máa ń lò yẹn if they born you well tó bá ti bí ìyáláyé pọ̀nrí pọ̀ngúdú ẹ̀dá kọ́kọ́ gbójú ẹ̀ jáde ná iná kí wèrè ò ṣe é rí gbogbo owó tó ń pariwo pé onínà I have this I have that I have kíní kan kò yọ lára ẹ orí rádaràda ni bí ọbẹ̀ ọlọ́kà orí bí ẹni tó ti lò táyé ẹ ti bàjẹ́ àti pé gan náà báwo ló ṣe fẹ́ yọ lára ẹ báwo lẹ ṣe expect kíkà rí àwọn ọ̀kà òkè ń ṣe rí wọ́n máa ń pọ́n ni kò sí bíkà tó ṣe lè fọ̀nà ìbúrú kó ọ̀rọ̀ jọ tó kó báyé aláyé. ẹ̀yin èèyàn wa kí ló tún ṣẹlẹ̀ lẹ́ẹ̀rin Lizzy Anjorin àti arábìnrin tí òní òun gbé ìpèsè ẹbọ nítorí Lizzy Anjorin ẹ̀yin èèyàn wa kí ló tún ṣẹlẹ̀ báyìí ẹ jẹ́ ká gbádùn ọ̀rọ̀ tí arábìnrin yìí tí ó sọ nípa Lizzy Anjorin. jẹ́ kó fi máa pick gbogbo ẹ̀ mọ́ra wọn títí rádaràda nìkan ṣe máa ń rí rádaràda nìkan ṣe máa ń rí orí rádaràda bí kà á láyé bàjẹ́ ẹni títí ẹ ti bàjẹ́ pátápátá tó ń wá tẹlòmíì tó máa bàjẹ́ Zbingo sórí bí ọ̀dọ̀ àwọn ọmọ mi tó lọ yẹn ó ní pé mo join live ẹ mo sọ pé ẹ kú iṣẹ́ o mo kàn join mo ní ẹ kú iṣẹ́ o ẹ kúrò níbẹ̀ ó kéré sitin ó kéré ajé òwẹ́ òbíntín Zdog orí live yẹn náà ló ti ń pe bàbá hello bàbá mo ti send photo àwọn ọmọ yẹn sí ajé ó kéré bàbá lábúlé ẹ̀ gan kéré àti wá àti bàbá lábúlé ẹ̀ sáré kábàkábà ẹsẹ̀ yín ò ní balẹ̀ ẹ̀ sáré pìtìpìtì ẹsẹ̀ yín ò ní balẹ̀ okay ẹnìkan sọ fún yín pé Ọlọ́run ní kẹ́ fà lé lọ́wọ́ kìnnìkan wòlé sọ pé dáadáa oníṣẹ̀ṣe lèmi oníkìnnìkan lèmi irọ́ èmi ń kírun ni èmi ló ń fògùn lè rí mọ́ èmi ló ń sọrí àwọn ọmọ mi àbò lórí burúkú lélẹ̀ ṣé òun wine state ní Zbingo ṣé òun wine state ní orí àwọn ọmọ títí tèmi òun sọ pé wọ́n máa ru àwọn ọmọ ẹ wálé látà abroad tó wà torí nǹkan tó sọ nìyẹn àwọn ọmọ mi kọ́ ló ní gbogbo ìpè tó ṣẹ́ àwọn ọmọ mi kọ́ ló ní gbogbo ìpè tó ṣẹ́ ó sọ wípé wọ́n máa bẹ́ẹ̀ gbé àwọn ọmọ ẹ sí plane wálé látà abroad sórí nǹkan tí mi ìfi ní lè ṣépè fún àwọn ọmọ ẹ òun ni wípé tí bá ti ṣépè fún àwọn ọmọ ẹ mi ní jẹ́ kí ayé ẹ̀ kó rí bí bàjẹ́ á di pé ó di 50-50 á di pé ó di 50-50 sórí ibi tí kálukú ti gba agbára titi ẹ̀ ó yàtọ̀ síra wọn o iṣẹ́ tí kálukú gbà láti fa agbára titi ẹ̀ ṣe ó yàtọ̀ síra wọn àrẹ̀mọ làwa àmọ́ tó bá bẹ́ ẹ̀mí á lọ sí i sórí o ti ń bá àwọn èèyàn ṣe ti pé mo àtọjọ́ tó ti ń stage show fún mi tó ti ń sọ different things lórí pé mi ò fún ẹ lésì rí mo rò pé mélòó lára ilé ìgbà wo lélẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbẹyẹ mélòó lẹyẹ tó ní ìgbà wo ló ṣẹ̀ṣẹ̀ gbẹyẹ so mo rò pé ilé ìkéré ilé ológun ó kàn ní ká ní ilé ò tí ì lárò jinlẹ̀ àwọn ọmọ kékeré ẹyẹ náà máa ń hùwà bó ṣe ń hùwà yẹn tó bá ti ṣẹ̀ṣẹ̀ jàjà gbé nǹkan lé yín lọ́wọ́ báyìí ẹ máa gbọ̀n o mọ̀ lọ torí ẹ̀mí ṣé mo ṣe show fún ẹ rí mo ṣe show fún ẹ rí mi ṣe show fún ẹ rí pé bó ṣe ṣorí burúkú yẹn tó mi ṣe show fún ẹ rí mo rò pé ọmọ kékeré ló ń ṣí ẹ o wá gbórí burúkú ẹ lénìí o ò fi mọ níbi ọ̀dọ̀ títí tèmi o wá ní àwọn ọmọ mi o wá ní àwọn ọmọ mi èmi yẹn zi oní èmi máa sáré kiri ṣé nígbà tẹ́mi bá fi gbogbo owó ṣètùtù èmi fowó ṣètùtù ó ń ṣí èrè ni èmi fowó ṣètùtù kémi fowó ṣètùtù dúró ní sùúrù mò ń bọ̀ ó dà pé o ò mọ bó ṣe ń lọ ní sùúrù tí mo ṣe wà èmi ò lè ṣèkà àmọ́ tẹ́ni tó bá bẹ́ wá ẹ̀mí ẹ̀ máa lọ sí i wọ́n máa kígbe oró nílé wọn wọ́n máa Zí mama ṣọ́ra ẹ o
Zi mama ṣọ́ ara ẹ. Mo ń kìlọ̀ fún ẹ. Zainabu ṣọ́ ara ẹ. Ó sọ pé kémi lọ èmi pé wọ́n máa gbowó tèmi tán nílé babaláwo níbi tí wàá bẹ́ mi dé. Èmi á máa gbé ọmọ kiri, èmi á máa ṣe tutù kiri. Babaláwo máa gbowó títí tèmi tán. Tí babaláwo bá gbowó mi tán kí lèmi? Dúró ojú ẹ fọ́ ni ò ríran ni Zi mama, ó ṣí ere ni. Ó kí n wojú ni ò ríran ni. Ó ya wèrè ni ìwà bá wọn. Ṣé gbogbo ọwọ́ tó ń sá tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi rí ni? Ṣé mi ìrọ́wọ́ ẹ ni? Mo rọ́wọ́ ẹ̀ náà mo kàn fi ẹ́ sílẹ̀ kó máa dórí burúkú ẹ̀ ṣe ni. Zi mama kí lélẹ̀? Ṣójọ́ tuntun mo ṣe ń lò ní àbí mo ṣe rà lánàá ni? Ṣé o rí díẹ̀? O rà dúró iṣẹ́ tó ti ṣe, ó ń ṣí èrè. Kòkò àṣejẹ lélẹ̀, ó ti ṣí èrè. Another kòkò àṣejẹ lélẹ̀. Ṣé o ti rí díẹ̀? Àná mo rà àbí? Àná mo rà kí n lè fi ṣe show fún ẹ. Ṣé o ti rí? Rí ẹ ti dàrú. Kí lélẹ̀? Zi mama ẹ jẹ́ bá mi ṣí ẹ̀ show ẹ̀ fún. Zi mama kí lélẹ̀? Àwòsóbí ni. Àwòsóbí èmi máa pèlò ètùtù ni mo máa gbé lọ sórí ìta fúnra mi. Mo máa gbé lọ sórí ìta fúnra mi tí mo bá fẹ́ bi àwọn tó láyé lọ́wọ́ ẹ̀ sí ẹ̀ máa bẹ́ wọn sẹ́lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn ológbójúlé ìwọ ò sí Nàìjíríà, ìwọ ṣẹ̀ṣẹ̀ máa pe àwọn bàbá alábúlé ní Nàìjíríà ni. Èmi wà Nàìjíríà ni. Èmi máa ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe fún ẹ ni. Ìkà ò sí lójú mi ni àmọ́ tó bá jẹ́ kí n bẹ̀rẹ̀ kà lórí ẹ̀ Zi mama èmi á lọ sí. Zi mama orí show ni mo wà yìí. Tó o bá ṣe orí burúkú ẹ, tó sọ pé aláyé bàjẹ́ ni ẹ, ó fẹ́ gbé orí burúkú ẹ débi ọ̀dọ̀ àwọn ọmọ mi wò. Tó bá wá pé o ní dé pé o. Àwọn ìyá láyé ẹ̀ gan wọ́n gbé tí o. Zi mama mo jẹ́ ẹ tán. Èmi ò kì í make empty kíní. Orí pé gbogbo tó ṣe ń ṣe show ẹ tó ṣe máa ń ṣe látọjọ́ ẹ mo kàn ń wò ẹ ni pé mélòó la rẹ ọmọ kékeré ló ń ṣe ẹ. Ó ṣe ẹgbẹ́yẹ ni. Kí ni ìwọ mọ̀ tó ń jágbà? Ìwọ ń pe bàbá lábúlé fèmí. Bàbá lábúlé gan pé náà. Bàbá lábúlé sọ fún bàbá lábúlé pé Àbíkẹ́ tó mẹ́jọ ẹ̀ wá sọ pé Àbíkẹ́ ó sọ pé ìlègbé lòun jẹ́. Ayé ẹ̀ máa bàjẹ́. Ṣàngó apabàtà pa jọ̀wọ̀njọ̀wọ̀ etí ẹ̀. Mo wo show ẹ̀ wọ́n ṣe show ẹ̀ fún mi. Mo bá wò pé kí n lọ wo pé kí ni wèrè ń ṣe. Ó gbé picture ọmọ mi síbẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní ṣépè oríṣiríṣi. Ó wá pé hello bàbá, fọ́tò àwọn ọmọ yẹn ni mo ti send sí yẹn, 3 ni. Ó dìgbà tán bá ń gbé wọn dìgbà àwọn ọmọ títí tèmi. Ṣé òun wine state ni? Ìwọ máa fowó ṣògùn ni, èmi máa ṣe fúnra mi ni. Máa gbẹ́bọ lọ sórí ìta fúnra mi. Gbogbo orí ìta tẹ́bọ tí ń gbà ládùúgbò ẹ̀ ni mo wà ni mo mọ̀ ó ṣí èrè ni. Àtẹ̀wé àtẹ̀gbò gbogbo iṣẹ́ tán ti ṣe sáré tí mo bá ní kó domi kílẹ̀ tó mọ́ ó máa domi. Ṣé òun ṣí èrè ni? O kì ń wojú ni. Ẹjọ́ ṣé mo lọ sáré háyè ilé wa ni? Mo sáré lọ háyè wa ni. Tí mo bá ti fi gbé tutù tán táwọn ìyá mi bá gbà máa tún fi jàmàlà láàárọ̀ ọjọ́ kejì. Wọ́n ní níṣẹ́ ẹrú ẹ̀yin ò ní fi tọmọ jẹ. Gbogbo orí burúkú tí ohun àtọ̀gá ẹ̀ ń ṣe láti ọjọ́ yìí. Àbí o bẹ́ẹ̀ ṣe ṣépè fún Priscilla títí àtàwọn ọmọ Ìyábọ̀ Òjó. Àwọn ọmọ yẹn ń ṣoríire lọ ni. Ẹ̀yin lẹ wá sáyé òfo lẹ bímọ sáyé torí kò sẹ́ni tó máa bímọ sáyé tá máa gbé ọmọ lọ́mọ ṣépè kò possible. Kò sí ẹni ọ̀hún tó máa bímọ sáyé tá máa gbé ọmọ lọ́mọ ṣépè àgàn nìyí ẹ bímọ ẹyẹ fọmọ lọ́mọ ẹyẹ ṣe bọ́rọ̀ post. Mi lè káyé show ti Zi Bingo yìí tó ti ṣe fún mi láyé. Ṣé mo ever stage show fún ẹ rí mo wò pé ó kéré wọ́n ṣe fún ẹ lẹ́yẹ ní sọ kí lélẹ́yìn kí ló ní tó gbójúlé bàbá lábúlé tó ń pè gan. Ṣọ́rẹ́ o Zi Bingo. Sọ fún bàbá lábúlé ẹ sọ pé ìlèbé ló ń sọ̀rọ̀ àbò ya wèrè ni. Mo jọ church goer lójú ẹ ni. Orí mi lọ́jọ́ Sunday wọ́n ti gbé ṣe wọn dé. Zi Bingo èmi ló wá ń lérí sí. Èmi. Wo tó bá wá pé ò ní wá lọ ṣọ́rẹ́ o. Wọ́n ní fídíò lélẹ̀ ṣọ́rẹ́. Wọ́n ní fídíò lélẹ̀ o ṣọ́rẹ́ mo sọ fún ẹ.
fídíò ilé tí mo ṣe mo fi wọ́n nẹ ni ṣó ààrẹ o àìmọ̀ ṣe ń kọ́ ọmọ rogun ló jẹ́ kó torí bomi ń gbóná ẹ má rò bóyá gbogbo tẹ́ ń bá Ìyábọ̀ Òjó ṣe yẹn ẹ má rò bóyá òun ni o jẹ́ kí orí ẹ̀ kí ó pé àti dìdìrín yẹn náà tó pè ní adézì gbẹ̀wù dání ẹ ti mọ bí tán di ọkùnrin mọ́ o rò bóyá wo ò mọ̀ ni ṣé orúkọ tán ń pè mí ni dáhùn nọ́mbà mi kò wọ nǹkan tí Truecaller máa gbé jáde.